kù sí mi ò ní ikú gbádùn rin lọ́ra ẹ̀yàn research mo ṣe ní oṣù kọkọjá mo discover pé number 1 obìnrin kó wá ti jẹ ọkùnrin lé ó alágbèrè obìnrin ni kó wá ti jẹ ọkùnrin lé ó ni o because kó wá ti yá kó wá ti sin kéè múlélẹ̀ ọkùnrin akànnì ní mentality pé yé òun àkànnì rẹ̀ àgbé kéèyí bá mọ̀ gba ìyé àgbà kéèké fún mi lé omi màá ká yóò lò lọ́ra rẹ̀ wọ́n ti mọ̀ pé òun rẹ̀ òun náà ó pé ẹ̀ka ọ̀bá òun sùn lóníbẹ̀ kẹ̀dẹ̀ yá béèrè ó lọ́rùn òru ẹ̀ òun tí ọ èyí ni àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì obìnrin wá ti lórí social media bóyá orí Facebook wọn pa ayé ti da ọtí-lùjára ayé ti da ayé ọ̀lọ́jú wá ti lórí Facebook kèéjó kẹwọ lingaris bíi sinmi àwọ̀tẹ́lẹ̀ ni kọ̀mí jó kẹtàdínlẹ́kẹ bóyá orí WhatsApp status ni àbí orí TikTok kó wá ti ṣeré yìí alágbèrè obìnrin lọ ni wọ́n yẹ kán gbájú yẹ kéèmù ẹ̀sìpíà kìyàwó ilé bá ti ṣe alágbèrè ni ọ̀rọ̀ àwọn research mo ṣe ni research ẹlẹ́ẹ̀kẹta ni wípé èèyàn obìnrin kó wá ti fìsì nails ni mọ̀yẹ́mi tán fọ òbòrán báwo sàn ṣe fẹ́ fọ ṣé ọkọ̀ kíkan náà kò ti gùn kéré bẹ́ẹ̀ kíkan náà igùn náà kì í sí yóò rí fọ wọ́n ẹ̀ gbọ́ mi research kejì ń kọ́ tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹrin ní pé èèyàn obìnrin kẹ́ wọ ṣòkòtò tàǹtí nìyẹn ni kékeré àáfùpọ̀ ni òbòrán máa ń rùn kò yí bá ti mọ̀ fẹ́ sí lùgbà àwọn pátá àwọn táìtì àwọn tẹ̀wọ́ ṣòkòtò lùsí kékeré ẹ̀ fún pọ̀ kárẹ̀ pẹ́yìnkìn ṣọ́ra rẹ̀ ohun burúkú lè ṣe ìwà burúkú lè wù ni kó o get tried já bẹ̀rẹ̀ jẹ́ ní free náà ní èsùn kẹjọ wo gbáre yẹ kò ẹ pé even though gan kẹ́ àǹfààní pátá 15,000 kọ́ ra wọ́n ra pátá 15,000 at the end of the day wàá dé jòkó wàá dé pàdé mọ́ kọ́ rẹ̀ pàdé mọ́ fún jẹ́rùn kọ́ wọ̀ jẹ́rùn mú kọ́ wọ̀ kọ́ wọ̀ jẹ́rùn mọ̀ pé ó nìtì jẹ́rùn mọ̀ pé ọmọ wẹ́gẹ̀ tì mí ọdún tuntun oṣù tuntun la dẹ̀ bọ́ sí yìí o kò ṣe ń jì mo wú wọn ire o.